Sẹ́rí tí n bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn, mo lè má délé tí fídíò ìbá jáde. Ijoba has finally opened up about the way his wife treated him before abandoning him with their children. He shared that her actions made his life incredibly difficult, yet he endured and kept pleading with her for the sake of their kids. However, she refused to listen. He said what hurts him the most is that the very men he respects and boasts to in the industry were the ones sleeping with his wife. Even after she moved out, they kept giving him marital advice. She wasn't just cheating, she was involved in threesomes. I have all the evidence with me, he said. Orúkọ mi ni Ganiyu Kẹ́hìndé Marufu tí àwọn èèyàn mọ̀ sí Ijoba Lande. Ẹ̀mọ̀ kan tí ó ń pa mí lẹ́kọ̀ọ́ tó dẹ̀ ń dùn mí gan. Mo ti ní pé ọ̀rọ̀ yìí mi ní sọ síta. Kò dáhùn sí pé torí nǹkan mi, torí pé ó ti bímọ fún mi. Ṣùgbọ́n ní tó fẹ́ jẹ́ kí n padà sọ ọ̀rọ̀ yìí, mo rí i pé kí n sọ́nà ní solution fún mi, torí pé kí n má bàa kú. Torí pé mo ti rí i pé ọ̀rọ̀ yìí ó ti ń kọjá bí mo sì lérò. Èmi àti àjọsí mọ́. Ó kò ní ilé mi ní January 2, 2025. Nígbà tí gbogbo àwọn èèyàn tí wọ́n ń dunnú tí wọ́n ń ṣe happy new year táyìn báńgá ọdún tuntun, ẹkún lèmi fi sọ ọdún tuntun. Mo wá wò pé mi ì fẹ́ sọ torí ọmọ. Di November December ọdún tó lọ, mo sì believe pé ìyàwó mi ni the best in the world. Tó dẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí n bá ti kú òun bíbá, mo tó sì máa wọlé lọ sunkún. Ní ọjọ́ lémi ọmọ mi, my friend rẹ̀ wá bẹ̀, kí ló wá sí? Tán jọ ń jó tó dẹ̀ tún fi ọwọ́ gbá ìyàwó mi nídìí ní ọjọ́ kẹjọ tó bímọ. Àti gbogbo àwọn ìrìn tí ó rìn. Ṣé rí gbogbo nǹkan tí mo bá sọ ń bì, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo ní àwọn ẹ̀rí tó dájú kí n tó lè sọ ni. Sà, ní industry tí a wà yìí, àwọn tí mo máa ń dọ̀bálẹ̀ fún, tí mo máa ń ṣe bàbá fún, mi mọ̀ kéèyàn máa ní taste láyé yìí. Tí mo máa ń ṣe bàbá fún, tí mo máa ń ṣe ẹ̀gbọ́n fún, ní industry mi kà rárá, mi exaggeration, mo sì máa ka 21. Sẹ́rí tí n bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn, mo lè má délé tí fídíò ìbá jáde tá fi máa pa ọ̀tá mi dànù, torí àwọn tó tún lágbára wà ń bẹ. Bọ̀ mi ráwọn yẹn bá wí o, tí ò bá ń ṣe ẹni tó fojú mi rí rádaràda. Wàláhì tàláhì súnmọ́ bí láìlà sí làwà. Sẹ́rẹ́ tí mo pè ní ìyàwó mi, mo trust ẹ̀ ní ayé di ọ̀run, débi wípé di December ọdún tó lọ yìí, tán bá sọ pé ẹnìkan, ọkùnrin kan gun orí ìyàwó mi, tí ẹ bá ṣe pé mo rí fídíò, wàláhì mo lè mú mi radiator. Ibi tí mo ti bẹ̀rù obìnrin jù, tí mo ti mọ̀ pé paramọ́lẹ̀ lóbìnrin, mo fi Ọlọ́run bẹ̀ ẹni àwọn méjì kan hàn gbọ́dọ̀ máa ṣèyàn nílé ayé yìí. Ọlọ́run nìkan ló lè yọ̀yàn. Tí ìyá èèyàn tó bíyàn àbí ìyàwó èèyàn tó bá jọ̀n ló wá ń di ọ̀rọ̀ èèyàn, Ọlọ́run nìkan ló lè kó yàn lọ. Mo jìn sí ọ̀fìn ìfẹ́, odò fẹ́ dẹ̀ gbé mi lọ, ó dẹ̀ fìyà jẹ mí. Sẹ́rí ẹni tí mo pè ní best lady in the world, wàláhì tàláhì ajá bẹ́tà. Àtẹni tí ò tó mi ní industry, àtẹni tó jù mí lọ. Kò ń ṣe pé mi máa fẹ́ dárúkọ wọn o, torí àwọn tí mo ní evidence ó wà. Eléyìí tó dùn mí jù
àwọn tó tún jẹ́ pé àwọn náà tún ń bá a ṣe, àwọn náà tún ń bá ìyàwó mi nìkan pọ̀, àwọn náà tún ń pè mí jù. Ní tí mo fi decide láti sọ̀rọ̀ nìyẹn pé Lande má sọ̀rọ̀ o mà kó bímọ fún ẹ á dẹ̀ ń lékún sí mi. Ẹ gbà mí níyàwó yín sọ̀rọ̀, kí ló dé tẹ́ tún fẹ́ pa mí? Mo rí wípé sẹ́yìn pé téèyàn bá ti ń sáré pé kó má tẹ̀, tó bá ti lè tẹ́, èrè kó má kú ló kù, tó máa sá èrè tó má kí n má kú mọ̀ sábà. Mo rí wípé nǹkan tí mo lè ṣe tó lè save life mi lélẹ̀, because mi fẹ́ justice for Lande. Gbogbo wa ní fojú sunkún mi. Bàbá, ojoojúmọ́ nínú mi bàjẹ́. Láti 2 years ago, wàláì, inú mi ò fi ọ̀sẹ̀ kan dùn látàárọ̀ dalẹ́ rí, inú ìnira mo wà. Nígbà tó ṣẹ̀ṣẹ̀ lọ ní January 2 yìí, wàláì, ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ rí pé àlàáfíà ṣẹ̀ṣẹ̀ dé bá ìgbésí ayé mi. Wọ́n fi máa ń sọ pé obìnrin burú nìyẹn, paramọ́lẹ̀ lobìnrin mi. Mi sọ pé gbogbo obìnrin o, torí pé ọwọ́ ilé tẹ̀mí bọ́ sí òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀ lójú mi. Bàbá, ní àtijọ́ tí mo ti fẹ́ ìyàwó mi, mi ò rí traces, bọ́ kẹ́ lè mọ̀ pé obìnrin burú. For good going to 4 years now tí mo ti fẹ́, mi ò mọ̀ pé ìyàwó mi mu igbó, ìyàwó mi mu igbó jẹ mọ́ lọ. Kódà wọ́n mu ẹ̀hùn kí náà máa ń pè báǹkì, ìyàwó mi máa mú mi dẹ̀ mọ́. Àwọn ọ̀rẹ́ àtúwà máa bí pé kí ló dé tó ń ṣe nǹkan báyìí tó jẹ́ kí ọkọ ẹ̀ mọ̀? Àní ṣé wọ́n mọ̀ pé tí n bá fi lè mọ̀, èmi ò ní trust òun mọ́. Mi ní free òun, mi ní gbóhùn láàyè kó máa jáde bí mo ṣe gbà òun láàyè yẹn. Òótọ́ dẹ̀ ni, kò síbi tíyàwó mi lè fẹ́ òun lọ nìyẹn. Because mi ò ro kan pé bóyá ó lè ṣe rí ìgbà tí mo gbọ́ gbogbo ohun tó ṣe, tí ì bá ṣe pé mo rí evidence wàláì mi nígbà. Kò dẹ̀ ṣe pé mo ṣàìdé evidence, àwọn tí wọ́n jẹ́ kí n rí evidence yẹn náà mọ̀ pé tán bá sọ fún mi nígbà, mo tún máa cover ni. Inú mi ń dúró náà pé ẹ̀yin náà rí tó ṣẹlẹ̀ sí mi ní some 2 years ago. Ìgbà yẹn ló ti yẹ kí Ọlọ́run ti fẹ́ kó mi yọ. Táwọn gíslọ́fà gbogbo àwọn mọ̀mọ́ ẹ sábọ̀dù yẹn, tọ́lọ́run rán wọn sí mi láti yọ mí. Àwọn tí wọ́n mọ ẹni tẹ́mi gbé sílé ju èmi lọ, àwọn náà fún àwọn yẹn ní information náà fún wọn ní ọwọ́, táwọn yẹn dẹ̀ fi pè mí sákèsì, bọ́ mo ti yóò fẹ́. Kò dẹ̀ ṣe pé mo yóò fẹ́, sẹ́yìn máa fẹ́yàn sílé náà, kò ní love ẹ̀ ni. Mo love ẹ̀ true, mo dẹ̀ trust ẹ̀. So gbogbo nǹkan tí wọ́n ń sọ ń gbà yẹn, tèmi ṣẹ̀ṣẹ̀ máa ń sìn, táwọn èèyàn ti máa ń bí 2 years ago yẹn, èmi believe pé wọ́n fẹ́ fi dalé mi rú ni. Kò ń ṣe pé bóyá mo cover wàláhì mọ̀ kò ń ṣe gbogbo nǹkan yẹn. Kódà di December yẹn mọ̀, àfìgbà tí mo rí evidence. Sir, mo ní picture ibi tí ìyàwó mi àti ọkùnrin tá ti wà ní mo ní dání. Mo ń sọ fún yín, gbogbo ohun tí mo ń sọ yìí, eléyìí tí mi bá sọ torí pé mi lè evidence ni, eléyìí tí n bá sọ fún yín bíbá ẹ mọ̀ pé mo ní evidence. Ẹni tó o gba ìyàwó mi kò dẹ̀ tún threaten mi kó fẹ́ pa mí. Kí ni mo ṣe? Ẹ̀yin náà fúnra yín ẹ mọ̀ tútọ̀ díẹ̀, ẹ mọ̀ àwọn géèmù tí a bá fi tí àwọn táwọn ọmọ sí tán ń ṣe tán bá fẹ́ ṣe ìranù tán fẹ́ sòsì pé ọya mo díẹ̀ mọtí, mo díẹ̀ ṣe báyìí, mo díẹ̀ tó bá ti kó mọyàn mi, mo díẹ̀ ẹ ti mọdún nǹkan báyìí débi pé wọ́n fi gba pátá gbà sọ lára àmọ́ méjèèjì. Ti tútọ̀ díẹ̀ díẹ̀
wọ́n dẹ̀ fi gba pátá nídìí ìyàwó mi bọ̀ mí ní dárúkọ ṣùgbọ́n tó bá fi lè ní òrí bẹ́ẹ̀ a máa post evidence o ẹ̀yin náà ó tẹ́ rí fídíò tí mo ṣe mo mọ̀ pé ó máa bí àwọn kan nú ẹni tó bá bí nínú ò fọlọ́ọ̀bẹ̀ ẹ má bínú sí mi ì fẹ́ kú mi tí ṣetán láti kú tẹ́yàn bá ti ń sáré pé kó má tẹ̀ tó bá ti lè tẹ̀ èrè kó má kú lókù tó máa sá bísí tí mo fi ṣe fídíò nìyẹn èmi ni mo mọ nǹkan tí mò ń sọ mo dẹ̀ mọ bí wọ́n ṣe ń fi kú lé mi kiri kò dẹ̀ sí kúkú kan tó máa pa mí bí òun ṣe yíyẹ àfi tí n bá ṣe àìdá fún mi lókun